kájọ máa wà ń bẹ̀. kájọ máa gbé. O ní láti kẹ́rù òkèlè kó àwọn aṣọ wa àtàwọn díṣẹ́ ẹ ṣe gan èèyàn dáadáa ní ẹ ṣe gan sá. ẹ jẹ́ kí mi tètè máa lọ sọ máa lọ sọ fún àwọn dádì wa àjọ máa wà ní ọmọ kẹrù wa wá. ṣé dádì ẹ ti ń fọ́sẹ̀ láti má rí ni ẹ ti fẹ́ kí wọ́n mọ̀ mí náà nìyẹn. rárá sá mo mí ọkọ mi ọkọ ilé mi sá ìyàwó ilé ni mí sá. ìyàwó ilé wo. bẹ́ẹ̀ni. ìyàwó ilé. bẹ́ẹ̀ni ìyàwó ilé mi sá kan bí. abájọ ló fi tẹ̀lé jẹ́jì kí ẹjọ́ wọ́ wèrè ni. ìyàwó ilé ni ọ́ àbá orí ọkọ rẹ̀ we are not happily married. ìbò wèrè wo ló fi ń kọ́ fàǹtí ọ̀dà we are not happily married. olóòbùkún lọkọ ẹ ni àbáyọ ọkọ ẹ fẹ́ bàjẹ́ ni. mr wèrè wo ni àkànbí wo ni olóko ọ̀bẹ̀rẹ̀ wo ni àkànbí kí náà ń kànbí inú ayé rẹ̀ àbáyé ẹ̀fẹ́ ta ni bọ́dà ìyẹn ṣe máa sẹ́fíìsì náà wọ́n náà dé aláàrẹ̀ kọ́ lọ fún ọ ní house arrest nǹkan tó yẹ kí gbogbo ayé dojú kọ ọ ní ẹnìkan wá tì mánu lé ọ sọ di transformer ń mú nọ́mbẹ̀ lára ẹ nìkan àbò lórí burúkú ni àbí wọn ò ṣe kó máa àkànbí ni àbá àkànbí ọ̀fẹ́ jèrè ni. kò tó yẹn sá kí ló ṣẹlẹ̀. kí ni ò tó yẹn. ọ̀rọ̀ náà dùn bàbá fẹ́ ké